ẹ̀yin babalẹ̀ jẹ́ fún wa ṣùgbọ́n ṣé ohun táwọn kan ń tẹnu mọ́ ni wípé nǹkan tó ń pè ní òṣèlú yìí lẹ́yìn tàbí kò tètè jẹ́ a lè sọ pé òṣèlú ṣẹlẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin Èkó ọ̀jẹ̀lú ló ṣẹlẹ̀ ló ṣe òṣèlú. Torí nígbà tí gbogbo wọn bẹ̀rẹ̀ tó ń lọ sọ́tún tó ń lọ sósì, the godfather bàbá lórí àpótí ló ń yàn wọ́n. Tábàrí primary wà níbi kan wá ẹni tó ní ìwọ ló ń lọ wá nǹkan. tálẹ̀ tó sà. Olórí oko wọn ni olórí oko Bọ́lá ni that's the grand master. Orí nǹkan tó ló sọ ni pé it is my party I own it. Tó bá jẹ́ pé ìwọ náà ló ní as chief executive officer of the company nǹkan tó bá wọn ẹ̀kọ́ ló máa ṣe you can hire and fire. Ó dẹ̀ sọ fún wọn pé ẹnu wo làwọn tó ń kégbe yẹn fẹ́ sọ ta ló yàn wọ́n sílẹ̀ ó sọ fáwọn tó kù pé now ibi tí ó pè mí lẹ́rìn wọ́n á ní pé as a Lagosian a fẹ́ kí sọ̀lúdẹ̀rọ̀ kó wà nù ṣùgbọ́n àwọn tí wọ́n yàn lọ́bẹ̀ ta ló mú wọn jáde ẹ wá ní kán sọ̀rọ̀ in our party the structure ìyẹn ti sọ pé political ìrókòkì the tapu tiwa is deep rooted ìyẹn ni kò tí ì ṣe fàya látijọ́ yìí pẹ̀lú gbogbo àbọ̀sí tó ń lọ lọ́tùn lósì sọ gbogbo àtọ̀tún àtòsí kó kákú lọ wábi dákẹ́ ẹnu ẹ̀ tó bá lè dúró kó fọ́lò òfin wa bọ́ọ̀tà kó lọ síbi tó rẹ̀ lọ dátì ẹ̀ lẹ́yìn. That is I will lead that battle torí àwa náà kọ́kọ́ elect as managers of the party. Àdẹ gbọ́dọ̀ dá àwọn bàbá yẹn ní nǹkan tó ń ṣe fún Nàìjíríà pé kan mú this is the first national party in this country. Ṣé bẹ́ẹ̀ rí APC Congregation of Straight Bedfellow èmi ni mo ní o only party àbí díẹ̀ kan lè jáde lọ́dọ̀ akóní ẹ̀ only party á lè dànù ní pẹ̀lú kòkòrò. Now àwọn tọ́nà wọn lọ sí ẹgbẹ́ tọ́sí àti Lagosian àìsọ pé ó yẹ kí àwọn wà kàn sí èké. They can't take any decision láì jẹ́ kó reverse back to ètò lọ́wọ́ bẹ́ẹ̀. Ẹni tó bá mú ni wá ní kíni o là ń tẹ̀lé o. Wọ́n wò pé in a state any state ESCO nínú ESCO yẹn ẹ ní àwọn elders then ẹ tún ní àwọn bàbá kan ní ìgbẹ́jọ́ caucus members àwọn mo rò pé àwọn ẹni GAC bí àwọn ṣe láwọn ní GAC kí ni ìdàdí GAC àti CAG ní gbogbo wa ta ló dá sọ̀rọ̀ and then Mr. Governor whoever is governor is the leader of the party in the state. Bí Èkó kẹ̀ kí ni ta ló fòun náà bẹ́ẹ̀ ebi àwọn tó náà wọ́n du kiri náà lóra àbúrò mi Bánirẹ́ tó ń ṣe kí ló bínú ṣe kiri tó jọ lòun ti struggle kó o fẹ́ di lọ́gbà ní ọlọ́jọ́ kó ara ẹ̀ jẹ́ èyí tó ń rò kó o fẹ́ tó bá jẹ́ pé èyí náà yàn bẹ́ẹ̀ ni nǹkan tèmi sọ ni kí àwọn aráàlú sì kàn la etí wọn kàn la ojú wọn kàn fi ojú wọn kàn là kàn fi ríran ibi tí ẹgbẹ́ tó máa sọ̀rọ̀ ní wọ́n ń wìn lóòótọ́ ṣé bí ó ṣe yẹ kí Èkó yìí rí
ẹ wá ní kí Fáṣọlá sọ àmì kí ló fẹ́ Sanwó-Olú sọ kí ló fẹ́ sọ ta ló fi bẹ̀ ẹni bọ́ lóhùn náà lọ wọ́n ní ni o mi ò sí bẹ́ẹ̀ o ó lọ s'Àbújá olórí oko lóhùn personal company ló jẹ́ bẹ́ẹ̀ because ẹ wà àwọn ọmọ yẹn 36 out of 4 and allegations wà ẹ̀sùn tó fi kan Ọbaṣá jọ jẹ́ kó tiẹ̀ dáhùn àbí tó bá fẹ̀sùn kàn ẹ́ ṣé wàá dá public office ló ní náà kò ń ṣe private kìíní kankan wọ́n sọ pé ó jalè wàá bọ́ta wàá dẹ̀ sọ tiẹ̀ pé rọ́nà ń pamọ́ ẹ̀ ẹ tún wà bòsí tó ń lọ ní National Assembly nípa ọmọbìnrin yẹn party PDP ní àbí PDP member ní wọ́n fi ẹ̀sùn kan Senate president ó yẹ ká pàbí oṣù kó jókòó ara ẹ̀ jẹ́ o torí èèyàn la o ọmọ ẹgbẹ́ wa ni ọmọ mi ni o wọn hùwà bẹ́ẹ̀ yẹn o tó bá jóòtọ́ tọmọ yẹn lọ sí gbangba tó sọ á dọ̀la o á dẹjọ́ o kò ní ilé tọ́ náwọn tún sàkẹ́ fún oṣù mẹ́fà sí àbòsí ni o wọ́n tún wá ní sanwó oṣù fún àwọn ọmọ tó tún wá jẹ́ staff tó ń ṣiṣẹ́ fún tó jẹ́ pé àwọn National Assembly ló gbà àwọn náà ní gbowó oṣù kí ló dé alẹ́yìn irú kí ló ń lọ nínú pati ìjà káwọn aráàlú bẹ̀rẹ̀ sí rírú èrò bọ́n ṣe ń rọ̀nù ìjọba o ìtúnídìí lọ́la tán ni a ní kò sí báwọn ṣe jẹ́ àwọn làwọn wà ń bẹ̀ tèkó sì ló ti yọ ọ́ lẹ̀ sí yàn 36 yẹn ló ti ṣe báyìí ṣe náà lọ jókòó ránṣẹ́ lu wẹ́ẹ̀mù mí fi ọ̀dọ̀tí ara wọn ṣe tó dọ̀tí wọn dọ̀tí ara wọn torí nǹkan tó làágùn tó déédéé gbà lọ́fẹ̀ẹ́ ló fò asanwó ìjọba olúwa ló ń dún olódùmarè ló ń dún ló ń fi fùrọ̀ wọn hàn o wọ́n bá dẹ̀ ti ṣí ti ara wọn síta bẹ́ẹ̀ káwọn èèyàn rọ fi ásìdì àtomi gbóná ní ọ̀rọ̀ sí fùrọ̀ wọn ń ṣe pátì nìyẹn ṣé ẹgbẹ́ nìyẹn ṣé àwọn yẹn náà fẹ́ manage àwọn tó ń lè sọ nǹkan tó wà nú àwọn members of their constituency ló yẹ kán gbé wá kán máa jà lórí ẹ̀ gbogbo ilé tó ń ṣe wọ́n fẹjọ́ kan bàbá yẹn ó dẹ̀ ní pé àwọn yọ ṣé bẹ́ẹ̀ mi sọ ni kò padà síbẹ̀ èmi ni mo ní ẹgbẹ́ Your Excellency Mr. President wáyò ẹ̀jẹ̀jẹ̀ o. Last question. Inú ìfọ̀rọ̀wérọ̀ ta ní pẹ̀lú ọmọ yín Gbádébọ̀ ó ní àsìkò tó báyìí pé àwọn ọmọ Èkó àwọn ògbà àjèjì láàyè ó wá jẹ gómìnà láwọn lórí pé àwọn ṣetán báyìí ṣe é ṣetán sà. tó bá tọ́rọ̀ bá délẹ̀ báyìí ká fi sùúrù ká fi látijọ́ tí wọ́n ti tẹ Èdó wọ́n ti tẹ Èkó dó àwọn states méjì ló wà ní Nàìjíríà yìí tó jẹ́ pé àjèjì wà wọ́n fà wọ́n mọ́ra Lagos and Kano torí lẹ́kọ̀ọ́ wọ́n ní bójú ò bá tẹ̀lé ìgbẹ̀tì yóò lè ti kó lé. kí ló rò pé yẹn ní káràkátà
Èkó ṣe jẹ́ the commercial nerve center for Nigeria ló ṣe jẹ́ fún West Africa. Nǹkan kí nǹkan tó bá gbé wá láti ìta l'Èkó àwọn mọ̀ wá rà. O lè kọ́kọ́ dé kó jẹ́ tenant kó rent yàrá kan wò, t'Ọlọ́run bá dẹ̀ bùsi fún ẹ tó ń lọ tó bá fẹ́ ra ilẹ̀ láti kọ́lé ẹ̀. Èkó kì í léèyàn, a léèyàn l'Èkó ṣùgbọ́n lọ next door s'Ogun State, o ló fẹ́ di anything tó ò bá jẹ́ Yewa àbí Ẹ̀gbá àbí Rẹ́mọ àbí Ìjẹ̀bú, wọ́n á sọ fún ẹ pé níbo lo ti ń bọ̀. This is next gbogbo ọmọ Èkó, gbogbo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàárín Èkó tó bá bèrè nísìnyí ṣé Ìkòyí ni wọ́n bí mi sí ni? Tó bá wọ Lagos Island nísìnyí oríṣiríṣi ló ti wá. Nígbà tí èmi kéré tá a wà primary school, Igbo, Yorùbá, Hausa, tó bá lọ sí mọ́ṣáláṣí Jímọ̀, tó bá rí àwọn Hausa tó ń sọ Yorùbá bí èmi àti ẹ̀yin ṣe ń sọ, wọ́n kún bẹ̀ ni. Kò ṣe pé wọ́n ṣe Hausa o, ọ̀rọ̀ ti bí wọn síbẹ̀. Tó bá dé Agége, ibi tí àwọn Hausa kún sí ni. Tó bá tún dé Ọ̀jọ́, wà á rí àwọn Hausa, wà á tún rí Igbo. Lọ wá sí Ìdúmọ̀tà ńsìnyí, kó wo àwọn wo náà sọ̀ kalẹ̀ sí Ìdúmọ̀tà. Wọ́n tiẹ̀ ti ń fẹ́ àwọn ọmọ wa, àwọn kèdúkèdú, wọ́n ti bímọ fúnra wọn bẹ́ẹ̀ tó ti ṣe. It made sense kí àwọn ọmọ wa jáde. We have allowed the people because of the culture tá a bá ń lẹ̀ ní. That is the culture. Ní kọ́lá láti jáde nílùú tó bá ní kán kà wá sí. Níbo la ti fẹ́ rí nọ́mbà yìí? But kò sí bí okùn èké ṣe lè yí tó ọ̀bẹ àlùkò. That is why let us tell the truth. Àwọn ọmọ Èkó wà o. First offer of refusal ní ká fi ṣe, kò ṣe pé by force by túláàsì. By force by túláàsì. Ẹ bá kí gbogbo wọn máa lọ. Tó bá dé kí ló ń pè bí lọ? Balógun àbí gọ́tà àbí even ẹ̀yìn Ìgbẹ̀dì sí, kí ló fẹ́ bá bẹ̀? Kìdúkìdú lọ ó gbogbo ẹ̀ sí. Lọ́dẹ̀ tí bá ẹ sọ Yorùbá, kí ló fẹ́ rà, kí ló fẹ́ tà, kí ló fẹ́ yí lọ. But nígbà pé kí wọ́n sọ pé gbogbo ẹ̀. Bọ́lá olórí oko fún rẹ̀ kọ́. Ó ti dé ìlú bàbá ẹ̀. Ṣé o lọ sọ ó mú inú àbí? Ìkan náà àwọn ọmọ wa tó ṣe sẹ́nétọ̀ láti bẹ̀ tó jẹ́ junior ẹ̀ ní primary school nínú mi lọ́nà. Mo lọ campaign ni. Ìgbà yẹn ni I was vice chairman South. Mo tún lọ rí kábíyèsí ẹ̀. Àmọ́ra wa àti ìjàkadì gan. Ṣùgbọ́n pé ká má la Èkó nìkan sẹ́ àti Kánò. Tó bá dé Kánò, Igbo ní section ti. In fact, only Igbo Junior Grammar School. Then Shekarau tó ṣe gómìnà ní Kánò. Ṣé bọ́mọ bọ̀rọ̀ lórí wàá rí ojú ẹ̀ wá pẹ̀lú ìgbà yẹn? Ọ̀gá mi gan Abacha. Ebi Kánò lòun náà kí ó. Ṣé bẹ́ẹ̀ ló ti wá ní? Those two states torí káràkátà wà ńbẹ̀. Ẹ̀yin náà tẹ̀lé níbo la fẹ́ ṣe ọ̀rọ̀ ọ̀gbìn l'Èkó? Níbo la fẹ́ ṣe? Nígbà táwa kéré ló bá ti dé èbúté èrò yẹn láti Ìjìrìn, a gbé gàrí wá, abẹ́jà wá, àti yan ẹja yíyan, ìmọ̀ṣá wá, kíní kan la máa lọ rà bẹ́ẹ̀.
iwájú dalẹ̀ lóru àwọn agbègbè ńgbà yẹn á tún dá sọ́sà. So when I hear this, let's be frank, àwọn mélòó àwọn ọmọ wa tó kù láti lè rí pé impact wọn. Ǹjẹ́ wọ́n ti ẹ̀ bọ́ta kan ní àwọn oníṣẹ́ àwọn àdìpọ̀ sí kiri àwọn àgbà wọn ní bàbá yìí tó bẹ̀rẹ̀ oníwàrà ìtúbẹ̀rẹ̀ kígbà ní pọ̀pọ̀ ọ̀dà kó bẹ̀rẹ̀ sí kápẹ́ fún ọkọ̀ tètè bọ́ta kó ní bí wọ́n ṣe máa pọ̀ tó kàn. So but what matters ni pé ọmọ onílẹ̀ àtẹ̀jẹ̀jẹ̀ kí làjèjì máa ṣe. You present yourselves and pronounce yourselves, and they see the ability, the camaraderie, the latitude, moral. Okay. So, yeah. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ uncles ẹ̀ the classmate mi ẹjọ́ dàgbà ní. Not him, àwọn uncles ẹ̀ ọmọ àwọn àbúrò bàbá ẹ̀ ní omi dúdú yẹn làwọn ń gbé. Tá a bá ti lọ láti ti gbẹ̀gbẹ̀ TTS láti Evans àti bọ́ sí Àpòpẹ́ ti gbẹ̀gbẹ̀ a dẹ̀ máa lọ all the way down gba Ìsọ̀bẹ̀rẹ̀ àti gbẹ̀mí dúdú. Ìjẹ̀bú Mushin náà kọ́ sí orílẹ̀ èdè báwo. Ṣé mo máa sọ pé màá rí ẹ̀gbọ́n ẹ̀ Akin màá ní kì í ṣe ẹ̀jíjọ law school ni. Kọ́ ṣe èrè. And òótọ́ kò ní ní ká máa èmi ò ní jàbòsí o. Mo bá dé Lagos Island nísìn kan ní òkè ẹ̀yìn ọmọ Èkó gbogbo dájíjọ́ dàgbà gbóná wà. Yóò wá rí bí méjì mẹ́ta. Gbogbo àwọn tó gbogbo ọ̀dà kó lé fún dárẹ́ǹtì ní fún. They lọ sí Ìdúmọ̀tà, the center of commerce now. Dàlẹ́ ìwò tó kú lẹ̀. So mi ò ní kí Gbádébọ̀ máa bó ṣe lóun sọ yẹn sentimental kìíní òun win elections torí ìjọ ìdìbò kò sí pé èèyàn kan máa lóun lọ sóko kan òun mọ́rán máa tó kó yára máa moderate nǹkan tó ń sọ. A sọ pé kí tiwa máa táwọn tiwa bá jáde nísìn we have some few who are tí wọ́n bá jáde táwọn náà sọ̀rọ̀ tẹ́yìn náà bá rí wọn wọ́n kàwé wọn bí wọn rí wọn lè ṣe dáadáa àwọn èèyàn á dìbò fún wọn. And we have people now not certificate from Kutuweji that are motivated. Bàbá láìpẹ́ náà ni ọ̀gágun Ibrahim Babangida wọ́n ṣe ìjáde ìwé kan tí wọ́n kọ. Ṣé ọ̀gá?